Koiki Media bringing the work closer to your doorstep. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé gbogbo eré gbogbo ó di orí pápá láti wà báyìí. Níbi tí a ti fẹ́ ṣe àṣekágbá ìsọ̀kalẹ̀ eré òkè tí àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ yẹ bàbá wa Primate Samson ọjọ́ àwo tí wọ́n fẹ́ yẹ wọn sí. Bàbá náà ti ń sọ̀kalẹ̀. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún wa, ẹ má bínú, nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ó ń ṣe ṣégeṣége. Koiki Media bringing the work closer to your doorstep. A kí gbogbo wa pé a kú oríire. Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí, ẹ má bínú fún ìfarabalẹ̀ wa, ẹ ṣé púpọ̀. A ti fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ yìí, ẹ rí i pé a bẹ̀rẹ̀ láìpẹ́, ẹ ṣé. Koiki Media bringing work closer to your doorstep. Bàbá náà ti ń bọ̀ wá.